mo fẹ́ bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́ ìfẹ́ mi mo fẹ́ bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́ ìfẹ́ mi mo fẹ́ bá mi wá ohun tí mo bá ń wá. I love you ìfẹ́ mi, I know you love me, I love you more than you do baby mi ìfẹ́ mi. Kíni mo yàn látòde ọ̀run wá sáyé. Kíni mo yàn látòde ọ̀run wá sáyé. Ìfẹ́ ni mo yàn, mo rí mo yọ̀, mo dúpẹ́. Ilẹ̀kùn tí mo tì kẹ́nikẹ́ni má ṣe ṣí o. Ìfẹ́ ló wà níbẹ̀ ẹ máa gbọ́. Ọpọlọ ní tábà débi ìrùkà fọ́ mi ò nílé fohùn kankan. Ẹnikẹ́ni tó bá lọ ṣílẹ̀kùn ìfẹ́ mi ó ṣeéṣe kójú onítọ̀hún kó fọ́. Tèmi yé mi tágbẹ̀ fi ń gbìṣù sínú ọkà bàbà torí ọjọ́ ìkórè ni. Mo rìnrìn àjò ọjọ́ kan àfi bí oṣù pa mẹ́ta. Kò lè yé yín ẹ má bá ń dùn tèmi ní. Ìrírí nífẹ̀ o. Egungun tó sáré wọnú ọjà lọ́rọ̀ yìí o tó na àna ẹ̀ lọ́rẹ́. Ìyá oníkódélé àná lọ́jọ́ kejì kan máa bomi fún kódà tún jẹun. Ẹ máa bá wa bọ̀ ojú yìí ò ní fọ́ láíláí. Oyelagba, Oyelagba, Oyelagba ṣe jẹ́jẹ́. Ìfẹ́ ní ká pè yí o. Ó sì ìfẹ́ máa bọ́ sórí. Kí la gbé kí la jù. I'm coming. Bẹ́ẹ̀dì wà títẹ̀. Ọ̀gá dẹ̀ ní kí n wá tún bẹ́ẹ̀dì tẹ̀, kí n wá tẹ́ bẹ́ẹ̀dì. Ilé wà títẹ̀ náà. Ewu ni wàhálà báyìí. Ọ̀gá. Wọ́n kàn ń fẹ́ kó wá tẹ̀lé sílẹ̀ gan fún mi bí o. Wọ́n kàn ń fẹ́ ṣùtìkọ́.
ọ̀rọ̀ yìí yé mi sá. Ọ̀rọ̀ mi ò yé kẹ̀. Bẹ́ẹ̀ ni sá. Nǹkan tó fẹ́ ṣe ni pé mo fẹ́ kó tẹ́ra ẹ síbi. Tó ti gbọ́, kò dé máa enjoy ẹ̀ gan. Tó ti gbọ́. Ẹ má dùn wọn gà. Kí n tẹ́ra mi. Ní ṣe madam. Fi madam sílẹ̀ o. Tó bá tẹ́ra ẹ síbi fún mi, wọ́n kò máa enjoy ẹ̀. Jẹ́ kí n fẹ́ fòkù ẹ̀ tọ́. Ọ̀gá, ẹ lè rí fòkù bíbẹ́. Báyìí ṣe fẹ́ bẹ. Ọ̀rọ̀ tí mo sọ kò tí yé àbí. Kò yé mi sá. Èmi tó ń wò èmi ni ọmọ olódò dẹ. Tó ti gbọ́, jẹ́ kí n lódò dẹ mi lára ẹ̀. Tó ti gbọ́, wàá ẹ̀. Ọ̀gá ní sùúrù. Listen to me. Tó bá yẹ kí n ṣe kí n ṣe. Màá sá kí. Ọ̀gá ní sọ́kù. Ọ̀gá dúró ọ̀gá! Ọ̀gá jọ! Ọ̀gá jọ! Ibo ló ń lọ sí? Ṣèmi ẹ fẹ́ jáde kí n ṣí létí mi. Mo fẹ́ jáde. Ó dà kó rẹ̀ mọ̀ kó tó ṣe mọ́. Tó yáwó ẹ̀rẹ́ ni. Tó yáwó ẹ̀rẹ́ lábẹ́ mi. Ní kò fọ mọ́tò yìí láàárọ̀, tó fọ mọ́tò yìí ṣá. Mo ti fọ tó mọ́. Ó fọ ilé, ó fọ ilé. Ológun kúlẹ̀ ṣe tí mo lò yo. Tí mo fọ, tó bá tí mo tún nù. Láyé bí ibi tẹ̀ ń pa mí. Ẹ̀bẹ̀ ń pa ìsàn. Ó yẹ kí n jẹun. Kò ṣe iṣẹ́ tọ̀dọ̀ tèmi, géètì ní tèmi. Àmọ̀lẹ̀ ló wà kíṣìn ni. Rọ́ọ̀kà sí ní bẹ́ẹ̀ gbé fún mi yìí. Tó bá mọ̀lẹ̀ ní kíṣìn, ìtírọ̀, èmi lẹ̀ ìtírọ̀ tá gbangba. Ìyàwó mi kọ́ orí ìyàwó mi fún mi. Síbẹ̀ náà lè rán wọn ṣẹ́. Ẹni lè rán wọn ṣẹ́. Mo ránṣẹ́. Tí n bá ránṣẹ́ láti gbà ohun tí ránṣẹ́. 3 years ago, kó máa tó ìwọlé lọ́lẹ́ bẹ́ẹ̀, kò ìwọlé náà. Ọ̀ ní pẹ́ dé. Ìyàwó very nice woman o. Màdàmú n kò lè gbọ́ pé wọ́n wà á ń bùjù. Wọ́n lè rán wọn ọ̀rẹ́ wọn lọ́nà kọ́kàn wọn ọ̀rẹ́ wọn. Màdàmú tẹ́ bá rajà kẹ̀ kájà. Tẹ́ bá rẹ̀ràn ẹ kí ẹran torí ìwà yín lè mí hùn. Ìwà yín ó jẹ́ wùn mí gidi gan. Lọ́yìn bẹ́ẹ̀. Sá. Keep short. Sọ ara ẹ gidigidi. Wọ́n ti ṣẹ́ni gbàgbé kí ló dé tí ìwé sáré kí n pè mí fẹ́ lọ. Ìyá mi tí ì bá lọ, wọ́n lò kí dáhùn orí èkó kan bí i. Ókè, wọ́n á ṣe àyà tó bí. Ọ̀tọ̀ tó wá dùn mí dùn lẹ́nu ṣe bí mo ṣe fẹ́ lọ sí ìlú ẹ̀dá. Bíbọ̀ fóònù tí mò ń lò, wọ́n la gbọ́dọ̀ tí ń ṣe ń ká. Wọ́n lè bí wọ́n bá mi wá rí ìyàwó mi, wọ́n ní mi láti nọ́mbà ìyàwó mi. Ike èmi máa wá pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan, òun ò lè pè mí. Gbogbo ẹ̀ náà. Between 6 and 7 months, mo ti dé. Báwo ni ẹ ṣe possible 6 to 7 months ló fẹ́ fi gbé ẹ lọ síbi kan fún transfer kò possible now. Gbogbo òun lọ ni mo ti ṣe gbogbo ọgbọ́n mo ti dá wípé má lọ ṣùgbọ́n kò work out. This is not possible. Look, Oyelagba, ṣòro mi kì í ṣe bébì. Tó bá fẹ́ quit wá sọ fún mi and Yorùbá sọ wípé nǹkan tá à mọ̀ báyìí òun là mọ̀ ẹni tó ń sin ìgbà á mọ̀ pé kò lówó lọ́wọ́ ni. Kò sí iye ìgbà oṣù mẹ́fà àti pé ìyàwó ilé mi lọ́kọ̀ sọ pé ó ní ẹ má wọ̀nyí ẹ máa lọ ẹ máa dé láyọ̀ ìwọ náà fàdúrà sí mi tó ti gbọ́. Tó bá fẹ́ discharge mo fẹ́ fi mí sílẹ̀ wá sọ fún mi pé òkè o mo fẹ́ fi ẹlẹ̀ for some period láti ṣe gbogbo máa wá eléyìí tó ń twist tó ń parọ́ fún mi irọ́ lélẹ́yìn náà báwo lè ṣe máa lọ bí kan fún 6 months mi ní rí ẹ̀ it's not possible. Ẹ kì í trust èèyàn lọ́dún tó ti ṣe bẹ́ẹ̀ fún 6 months ni lẹ́yìn tí wọ́n máa yíra wá ó tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé tí n bá ti lọ kó o ní lè pè mí torí pé mo pé ẹ̀jẹ̀kẹ̀ tó jẹ́ ẹ̀ lágbára gan wọ́n monitor fóònù wa another source fún ọkọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn. Mi ò lè gbà kò possible better still jẹ́ kájọ lọ máa fi time lẹ̀ kájọ lọ. Kájọ lọ ni kájọ lọ ni olùkọ́ tó máa ṣe fún mi lónìí mo kí ni ẹ̀rọ máa mí ìsìnkú àti ìfẹ́ sílẹ̀ jọ ojú ti gbọ́. Gbogbo àwọn ọ̀gá mi tó ń ṣe bẹ́ẹ̀ ìyàwó wọ̀ síbẹ̀ náà ṣé ìyàwó wọn wà. Ó lè bẹ́ púpọ̀ just 6 months ni lẹ́yìn yẹn báyìí ó ti wáyé ní ìyàwó bí ẹ̀ bí ẹ̀ kí ló bẹ̀ ṣe. Get out! Get out! Yes, sir. Idiot! Yes, sir. Jẹ́ kí n mọ́tò yẹn. Be careful. Jẹ́ kí orí àkókò yìí. I don't even know your property in this house.
èyí jáde òun tó lọ òun tó lè mú lọ. ẹ̀yin abiyamọ ayé o ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní ṣíṣe ẹ̀ ní ṣíkú ọmọ ẹ̀yin àgbà àníwáyé tí lórílẹ̀ ẹ ti pòwe tán ẹni bá rẹ̀ ráyè ló ń parí fajá ọ̀gá náà ráyè ọjọ́ parí fajá ọmọ ọkùnrin baálé ilé gidigan kú tó bọ̀ wọn ìyàwó ilé bí ìpè epo ó ráyè ní a jẹ́ pé ẹ̀sìn lọ́bùṣẹ́ wọn sáà kí kẹ́ẹ̀kú òlé nídàjí kẹ́ẹ̀dé lóru sẹ́ẹ̀ mara yìí gbogbo lè ọlọ́run kẹ́ para yín dànù vip kọ̀ máa ga ni opp kọ̀ máa ga dànù ẹ para yín vip kọ̀ máa ga dànù opp máa ga dànù ìyàwó ń ṣe láìpẹ́ tọ̀dọ̀ tó wá ní ọ̀fọ̀mọ́ dàbí sínú mọ́tò. ìfẹ́ mi mo fẹ́ ẹ bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́ ìfẹ́ mi mo fẹ́ ẹ bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́ ìfẹ́ mi mo fẹ́ ẹ bá mi wá ohun tí mo bá ń wá. I love you ìfẹ́ mi I know you love me I love you more than you do baby mi ìfẹ́ mi. Kíni mo yàn látòdì ọ̀run wá sáyé. Kíni mo yàn látòdì ọ̀run wá sáyé. Ìfẹ́ ni mo yàn. Ṣé ẹni mo ẹ̀ṣẹ̀ di zoom iṣẹ́ ni tó ń bèèrè fún táìmù mo kúrò níbi iṣẹ́? Mo ní táìmù wo lo kúrò níbi iṣẹ́? Ok, fine, mo kúrò iṣẹ́ fine. Jọ kí n tó délé ńkọ́. Kí ni táìmù sọ́nsìn? 6:30. Wọ́n tẹ̀lé pé ó ń catch walking gan ni lójú ọ̀nà o ò lè délé ní 6:30 ó pẹ́ jù 5:30 ó tó gbọ́dọ̀ wọlé. Ṣé ẹ ṣe pé nǹkan mi ti ń wọ̀? Jọ ṣé mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ni? Àbí ṣáà mo bẹ̀rẹ̀ iṣẹ́? Tó fi wá di pé òun ṣọ́ mi lọ́wọ́ òun ṣọ́ mi lẹ́sẹ̀ owó time. Ṣé pàṣẹ mo close ní 5 ṣé mo fẹ́ fò délé ni? Èmi sọ ẹ lọ. Ṣé ò ṣọ́ mi ni? Ṣé ò ṣọ́ mi ni? Gbà tí mi ṣe yẹn tó ṣe bẹ́lẹ̀. Gbà tí mo lọ bí jẹ́ tó sọ sí mi délé já. Ibi tí mi ò níṣẹ́ lọ́wọ́ mọ́ kó wá ní ìwé ẹ̀. Ibi ẹ̀kọ́ ogun oúnjẹ tó wà ní kíṣìn wọn lọ rà síbẹ̀. Ibi ẹ̀kọ́ wà á ti ń gún mi gáragárá. So just have in mind that you can just call me at any time you like. Òbíàwó ilé ó lọ bí iṣẹ́ ó close to 5 o'clock ó délé ní 6:30. 6:30. How many minutes? Àbí how many hours mo fi ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi jẹ́ pé ìlórí pé mo délé 6:30. Then I've never for once complained. Ṣé mo complain fún ẹ rí pé bí mo ṣe ń gbélé yìí ó sún mi ni? Ṣé mo complain? Okay, náà nǹkan tó fẹ́ rí pé kájọ máa fìdí gbòdì nínú ilé àbí. Question mo bèèrè. Ó sì sọ̀rọ̀ sí mi náà. Ipe mi ò níṣẹ́ mi ìlé control ẹ̀. Àyẹ̀kọ́ ọ̀rọ̀ tí mo sọ sí o ti ń bí ẹ nínú. Wọ́n ti sọ bẹ́ẹ̀. Bí tọ́kùnrin ò bá níṣẹ́ lọ́wọ́, ó máa di gbà kólẹ̀ níwájú ìyàwó ẹ̀ lọ. Mi sọ bẹ́ẹ̀ question ni. Wá jẹ́ kó nǹkan tó fẹ́ nìyẹn. Fine, let me know. Come straight. Come on, no, you láti máa parabulate. Let me know. I will do it for you. I know you want. Yes. O mọ̀ kó tó ń ṣe o. O mọ̀ bí tó ń lọ. Torí pé mi ò lówó lọ́wọ́ lásẹ̀. Wọ́n ti ní kí pé kò bá ti níṣẹ́ lọ́wọ́. Àwọn ìmọ̀ ṣe wọ́n ṣe wọ́n ni. Continue. Máa ṣe lọ. Máa ṣe lọ. Oyelagba, enough of this. Enough of this. Lójú fẹ́ pa mí ni. Ṣé o fẹ́ mọ̀ lọ́kọ ni mo lọ́kọ ni? Ṣé o fẹ́ pa mí ni? Spare me this place. Come back here. Padà wá. Kí ni kí n ṣe ní? Ìyàwó yìí fi kọ́ ọ̀sùn lẹ́nu mọ́. Come back here. Come back here. Dá mi lóhùn. Okay, wá dà.
sọ́ọ̀bù ẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀? Ọjọ́ mẹ́ta. Irọ́ ni o. Are you kidding me? Oh, the meaning to stop. Ìgbà wo lẹ bẹ̀rẹ̀ pílánì tẹ́ jẹ́ kí rí àwa yìí gbọ́? Àwa ìyá mẹ́tàn. Really? Gist. Lóòótọ́. Mo ní kékeré nìyẹn o. Ìgbà tá a ti ṣe tán sùn báyìí mọ̀ tí o. Ṣé ìgbà tí ẹ̀gbọ́n ríra ìgbà tó ń béèrè pé ṣé mo rí lágbájá lóòótọ́ mẹ́jú ni mo rí. Ó ti jọ́pọ̀ kẹ̀. Màmí send picture. Send tiwọn náà. Kí ẹ̀ ń tẹ̀ pé owó ṣọ́kùn ní mi nígbà surprise tá a bá máa ríra ní reunion no understand. You got to miss you, honestly speaking. I swear that I don't miss you, my person. My face, I don't miss your love. Yeah, but me send. Send the WhatsApp now. Alright. Waiting. No. Oh my God, you don't do you. Gbogbo ẹlẹ́ẹ̀kan náà ní sùúrù jàre tó jẹ́ wọlé léraléra ló fi wá fẹ́ wò pọ̀ báyìí. Ó ti ṣe àǹsọ̀mù o. Irọ́ ni o. Ó ti wá sùn wá báyìí. Irọ́ ni o. Mo bẹ̀ sọ̀rọ̀ ta ló bá ṣáà. Mo bọ̀ Smith mi ni mo bá fẹ́ ṣe reunion mo ń bọ̀ ọkọ mi. Irọ́ ni o. Fún ọkọ tó ń ṣá. Ta lẹni ó ṣàtìyẹn? Your cosmate. Kí ló wá ṣẹlẹ̀? Ó sì nǹkan kan àpò náà ń plan reunion. So nǹkan tó pè mí fún nìyẹn. Tó mo dẹ̀ wò pé àwọn tó kù púpọ̀ ẹ̀kọ́ bí ẹni máa rí wọn kò yí ọkọ mi. Fún mi fóònù. Ọkọ mi jẹ́ náà. Give me that! Are you okay? Ó lọ ní ilẹ̀. Ìyàwó ni. Cosmate ẹ̀ ló ní ilẹ̀. Àbí sí ìwọ. Oh! I send 5 pictures sí wọn nìkan. Ó ṣe tí ẹnìkan. Ó ṣe tí ẹnìkan. Ó ń ṣò pé òun ní mọ́zù. Okay. Ìyàwó lé. Your cosmate send this thing to you. Irú ọkọ mi náà. Kí ló mean? Wo. See. Ìyàwó sí ìyàwó náà ní sùúrù náà. Kí ló mean? Kò dáhùn. Jọ́rí. Ní sùúrù ọkọ mi, kò sí nǹkan kan láàrin wa. Ṣé nǹkan bá wà láàrin wa, màá bá chat lójú àti màmá mi receive call lójú ẹgbà sí mi ní nǹkan tí mo hide now. Okay, reunion. Nítorí láìpẹ́ báyìí, àṣírí yìí ò rí bẹ́ẹ̀ tù. Ní tó o bá tó sọ anything, máa fọ́ fóònù yìí mọ́lẹ̀. The blood of Jesus. Ọkọ mi, kí ló ṣẹlẹ̀? Mo lálàá ni o. Ẹ lálàá? Bó lè ṣe lálàá? Wọ́n ní wọn rọ àlá lóru. Tójú bá wọn máa sọ fún ẹ tó ti gbọ́. Ẹ ti ń dẹ́rù bà mí bẹ́ẹ̀. Ìsọ́bù lè ṣe lálọ́. Nínú àlá tí mo láì, bébí mi, mo mọ nǹkan tí mo rí
àwọn èèyàn kan wọ́n pọ̀ wọ́n ti ṣe ń lọ báyìí wọ́n ń lọ sí inú náà àwọn èèyàn yẹn pọ̀ gan-an mo wá rí àbá kan báyìí tó máa ń rí nínú kàlẹ́ndà àwọn muslim yẹn tó máa ń pè ní káúlà wọ́n pè ní bá káúlà kí náà tó ń pèlú pẹ̀lú náà ṣèyí kíní kan náà kí àbá yẹn ní orúkọ funfun báyìí àbá yẹn kàn ní ọmọ mi wo ṣé o ti rí àwọn ènìyàn tó ń lọ sínú náà ó ní ó bá mi sọ̀rọ̀ gan-an tó pọ̀ bí déédéé mo kàn rántí síbẹ̀ ni pé kókó bẹ̀ ni pé mo fẹ́ ká di mùsùlùmí ṣùgbọ́n wá di mùsùlùmí nǹkan máa dáa gan fún wa wọ́n jẹ́ kó yé mi pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni aláìbá mi lẹ́rù gan. ṣé kò jẹ́ pé kò ń ṣe àwọn nǹkan tó dálé àná gbà tí mi kì í ṣe ọmọ kékeré mi ò tiẹ̀ rú rárá o a sọ̀rọ̀ ká mùsùlùmí lánàá àbá sọ̀rọ̀ ká mùsùlùmí ni kódà a sọ̀rọ̀ nípa ṣọ́ọ̀ṣì gan lánàá akàndé àjọsọ̀rọ̀ àdẹ̀sùn ni wo jẹ́ ká sáré bèbè sẹ́ ìpápápá jẹ́ ká di mùsùlùmí tá bá di mùsùlùmí nǹkan máa dá sí fún wa lójoojúmọ́ ó ti gbọ́ so kò ju bẹ́ẹ̀ lọ ìyàwó mi. kò sí ẹ̀sìn tí mo ṣe ṣàlàáfíà tó bá jẹ́ yẹn ẹ mọ̀ pé ìdílé nígbàgbọ́ lè ti wá. ìyá tèmi náà mo mọ̀ àtẹ̀mí náà. nígbàgbọ́ lẹ́yìn náà dẹ̀ ti wá. bẹ́ẹ̀ ni. ó ní ẹ̀sìn. wo ìyàwó mi eléyìí gan kọjá àlà wọ́n gbé mi lọ sínú ìran ni so kò sí nǹkan tó bá ṣe ìtàn ẹ̀sìn ń sìn ju pé jẹ́ ká di mùsùlùmí dáṣọ. bẹ́ẹ̀ ni o ṣe ìyàwó bẹ́ẹ̀ ni kí tún ni. ṣé o pé èmi ò kàn lè dá dídí lọ sọ fáwọn dáàdì pé ti di muslim bí ẹ ṣe sọ́nà ló ṣe máa wà ṣe. kẹ́yìn gbé ìgbésẹ̀ yẹn bí ẹ bá ṣe máa lọ ṣàlùfáà fáwọn. sórí ní ti dáàdì yẹn kékeré ni tójú bá ti mọ́ ń sìn ó dẹ̀ pé dáàdì náà màtí dáàdì náà á close dáadáa máa yẹ̀ lè fún dáàdì kì í ṣe pé bóyá èrò mi èrò tó wá látọ̀dọ̀ Ọlọ́run nílé so bó ṣe rí nìyẹn ti gbọ́ jẹ́ ká di bẹ́ẹ̀ nísìnyí a máa sùn tójú bá ti mọ́ gbára báyìí máa lọ ṣe bó tó yẹ kí n ṣe ṣe ti gbọ́ jẹ́ ká gbàdúrà ní orúkọ ànábì sọ́pà mi. wọ́n yẹn gbà kọ́ ni. báwo ṣe ń gbà. orúkọ ànábì kẹ. ní ọlá iná àti iná fatia jẹ́ ká sùn tó ti gbọ́ gbogbo ṣe. ọ̀rọ̀ tó tẹ̀ ń gbé mi lọ́kàn ọ̀rọ̀ tí ó ń gbé mi nínú gan ó mà lágbára kọjá ọ̀rọ̀ pásítọ̀ ìsíkẹ̀tà gbéra nìyí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Deborah àti ọkọ ẹ̀ ni etí mi ti kún òun ní gbogbo tẹ́báríyàn méjì mẹ́ta tó bá dúró ọ̀rọ̀ Deborah àtọkọ ẹ̀ náà sọ débi wípé òṣìṣẹ́ NEPA tó wá ṣiṣẹ́ ọkọ Deborah náà kò bóyá àlè ìyàwó òun ni tó fẹ́ jẹ́ ni ẹlẹ́ni bọ́ látòrí àkàbà tó bá ṣe àwọn ará àdúgbò tó wà ń bẹ̀ tó gba òṣìṣẹ́ NEPA lẹ̀ kó lóun ò ṣe léṣe pásítọ̀ Fálànà ẹ̀yin ni màá bá sọ̀rọ̀ o Bíbélì sọ nínú ìwé 1 Timothy chapter 3 wípé ẹnikẹ́ni tó bá máa jẹ́ alàgbà ó gbọ́dọ̀ kọ́kọ́ kápá ilé ẹ̀ tí ẹ bá lè bá Deborah àtọkọ ẹ̀ kí ẹ bá wọn sọ̀rọ̀ orúkọ tiyín orúkọ ìjọ Ọlọ́run àtọrúkọ àwọn òjíṣẹ́ Ọlọ́run láwọn èèyàn máa sọ̀rọ̀ òdì sí. òun ni mo ṣe sọ wípé kẹ tètè mójútó kó tó di pé ó máa kọjá agbára. ẹ ṣé mo dúpẹ́ sà olúwa túbọ̀ ṣàgbára rẹ tún pásítọ̀ Adébáyọ̀ yes sir pásítọ̀ Paul ṣe rí àkíyèsí tẹ́ pè mí sí fún àǹfààní ara tèmi ṣe rí kọ́lọ̀ kó ṣàánú àwọn ọmọ tí à ń bí sí nígbà tèmi náà ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí wípé Deborah ohun tó jẹ́ kó yé mi ni pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ tó yẹn náà láàrin òun àtọkọ ó jẹ́ kó yé mi pé àwọn pẹ̀lú yín ń jà pé minor ni ó tó ń sọ fún mi nìyẹn sà. pásítọ̀ Fálànà àwọn ọmọ tá à ń bí sìn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ẹ̀yin ọkọ ẹ̀ ló máa wà kò ní fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìwà kan ń ṣẹlẹ̀ ṣùgbọ́n orúkọ tí yín orúkọ ìjọ Ọlọ́run àtọrúkọ gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátá lẹ ṣe gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ẹ fi mú sílẹ̀ kẹ́ wádìí kẹ́ dì mú eléyìí tó jó òdodo ń bẹ̀ kẹ́ dì mú. pásítọ̀ Adébáyọ̀ sà bàbá Deborah òun ti kọjá bí pásítọ̀ Adébáyọ̀ tí ẹ ti ṣe sọ yìí nígbà tí ẹ pè sí yàrá
kí lẹ fẹ́ kó sọ kò sí nǹkan tó fẹ́ sọ fún ìjọ kan tó ń sọ yẹn lọ gbọ́n nǹkan tó kọ́ sọ ni kì í ṣe embarrassment nìkan public embarrassment ẹ wá rántí o kì í ṣe ordinary Deborah o Deborah ọmọ Pastor Falana tó ń ṣe olórí ìjọ tó ní takọtabo àti ìdílé tí wọ́n ń kó ẹjọ́ wá bá nígbà tí ọkọ ọmọ yín bá ń fà lẹ́wù ya ní títì tẹ̀lé pé tó ń yọ àdá ti nẹ́pà tẹ̀lé bá sọ̀rọ̀ tí ò bá sáwọn èèyàn ládùúgbò tó ń tètè dá dúró jọ yẹn tó bá ṣá nẹ́pà ládàá àbí ọmọdé sọ̀dá fẹ́ máa sọ ìmọ̀ràn tèmi nìyí bàbá ṣe fẹ́ gbọ́ ẹ pé ọkọ ẹ̀ fúnra ra ẹ̀ ẹbí lè rè kan tó ń da inú ilé wọn rú kí ni ọmọ yín ṣe tó ń dùn ún ẹbí lè rè kí ni ọmọ yín ṣe tó ń dùn ún tó bá ní kò rí bẹ́ẹ̀ ẹ ló rí bẹ́ẹ̀ ẹ fi ti ẹ̀rí nẹ́pà tí wọ́n sọ yìí ẹ jẹ́ kó mọ̀ pé gbọ́ tójú ò bá ti olè ojú ti àwọn ará ẹ̀. wọ́n náà fẹ́ daṣọ bò lórí àbíkí lọ́nà ṣe ń bí. ṣé bí jẹ́ police station ni ó ń ṣe ìyàwó ń bí ni ó ń ṣe ìyàwó ní káyà àwọn mùsùlùmí ó ń ṣe ìyàwó ń bí. tó má jẹ ẹni sùúrù tó má jẹ tí wọ́n pè yín ṣé àgàrà tó ní kẹwàá wà níbi lélẹ́yìn ni. àwọn èèyàn tó wọ̀ ń bí èèyàn ńlá sọ kiri náà wò wá ẹ wá ẹ padà sá. sórí òwe wojú òwe tó ń bá sọ̀rọ̀. mo ní kí ẹ padà síta. wọ́n fẹ́ kí n ṣe pé má jẹ́ ń tara ẹ̀ṣọ́ lọ́wọ́ ọba o. ọmọ mi tọ́lọ́ fẹ́ ṣe nǹkan fún mi wọ́n ní kí èmi padà síta. bọ́ọ̀lù síta ẹ padà síta. àwa tí a wá ṣèyàwó. àbọ̀ àgọ́mọ́. àbọ̀ àgọ́mọ́. bàdà àmúdà. bàdà àmúdà o. oníyàwó ṣèyàwó. oníyàwó ṣèyàwó. ẹ̀yin lè jẹ́ kí n máa rí tí ò yẹ kí n máa rí. ẹ̀yin ó dúdú. ẹ dákun kí
wọn lórí ìjọ tó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá mi máa jẹ́. àwùsùbìlà ẹ ní bàbí jẹ́ ẹ mọ bàbí jẹ́ ẹ gbọ́ ta làwọn. ẹ lẹ́ ẹ dákun ẹ mọ bínú ha. ṣé kò yẹ kí n bàbí jẹ́. ẹ mọ bàbí jẹ́ ẹ mọ ṣe bẹ́ẹ̀ ẹ wo n tà ń ṣe bí lónìí ká yọ nǹkan dùnú ni ó yẹ kẹ́yìn náà wà lórí ìjókòó ní àyín. tí yóò jọ ni mí tí mo jẹ́ olùdarí ìjọ tí wọ́n ń wò níwájú láwòkọ́ṣe tó wá da odidi ọmọ tèmi Deborah ni mo sọ òun lélẹ̀ àbúrò ẹ̀ lélẹ̀ kéèyàn kan wá fi ọgbọ́n dìdìrín yìí Oyelagba àbí kí lẹ́ ń pè ó wá ó lóun fẹ́ fẹ́ ọmọ mi òun àtọmọ mi wọ́n ti ṣègbéyàwó nínú chọ́ọ̀chì mi. Allahu Akbar. Bẹ́ẹ̀ni without my consent ó tún wá mú ọmọ mi wá síbí ó lóun fẹ́ ha ó fẹ́ daṣọ bò ó fẹ́ sọ di mùsùlùmí láì gbàtẹ́ lọ́wọ́ mi. ẹ wo bàbá wa ṣe rí ẹ ṣe sùúrù bí àlàyé yín bá yé mi dáadáa wọ́n ti kọ́kọ́ ṣègbéyàwó ní ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ yín wọ́n tún wá fẹ́ ṣègbéyàwó míì ní àkóso tó burú bẹ́ẹ̀ ìdínà sírantali mustaqima àfinimọ̀nà ọlọ́run ti fi wọ́n mọ̀nà nù wípé ọ̀nà tó tọ́ rèé inú wọn fi fẹ́ ṣe nìkan yìí. àfà n tẹ mú dání àti ẹyin tẹ wọ ló mọ ṣé mo fọ ọmọ fún pé kó wá bá mi há mi. tá a bá ti bí ọmọ léèrè tọ́mọ bá ti ní pé òun fẹ́ há tọ́mọ bá ti ní òun fẹ́ há bá ti jẹ́ tá ìgbà ṣeun àmọ́ bá ṣe yanjú ẹ jẹ́ àyanjú ọ̀rọ̀ nìkan yìí tán tuntun irọ́ ẹwà nìyẹn wo bí ẹ mọ já ẹ mọ fa wàhálà báwọn ẹ jẹ́ àyanjú ọ̀rọ̀ nìkan yìí bàbá ti yanjú ọ̀rọ̀ nìkan yìí ṣé bí ìwọ ló fínúfínà sọ pé o ti gbà bí ìyàwó ti gbà. ọlọ́pàá ló máa làjà wa yìí. ẹ má ṣe débi ọ̀rọ̀ ọlọ́pàá ẹ má ṣe débi ọ̀rọ̀ ọlọ́pàá. ọmọ mi lè fi máa mú lọ. ẹ wo bàbá. ẹ bàbá mi jẹ́ ẹni tí ń ṣá ẹdúró ṣé ìrẹ̀mú wẹ̀ sí ẹwọ ẹ jẹ́ ṣe sùúrù ẹ jẹ́ ọ̀rọ̀ yóò gbá gidi báyìí. dáàdi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣe sùúrù. dáàdi mi ẹni àná ti tó. ṣé ilẹ̀ mẹ́lẹ̀ wa apá síbi àyè sí i. tó fi fàyè gbà pé kẹ mú ọmọ ọlọ́mọ láì gbàṣẹ lọ bàbá ẹ. ọmọ mi ti fọwọ́ sí i. níbi o. Ọlọ́run kò ṣe ó dàbí oníṣẹ́ ńlá àná. Ìyàwó mi. ọkọ mi. Ẹ̀sà. Ọlọ́run máa ṣe ẹ lọ ṣùgbọ́n àpò Ọlọ́run àwa ló jẹ ṣètìlọ ẹ̀dẹ́ ọ̀la máa ṣe o. mi ní pẹ́ ní má bọ̀. ẹ máa fóònù tẹ̀ ẹ̀ mọ̀kọ́ tẹ̀ ẹ̀ ṣe lórí. Mo ti gbọ́ o. Ìyàwó mi obìnrin tó fáìn tó báyìí òun náà tún lè lè èèyàn tó rí dé ilé yìí ó lọ síwájú àwọn àfáà tí mo ti bá yẹn báyìí kí ni kí n ṣe ooo àwọn àfáà yìí burú wọ́n wọ́jọ́ mùsùlùmí ó tún rẹwà tẹ́lẹ̀ àkókò ti tó ọdọ̀ tẹ́rù ara mi pa torí tí ìbá ṣe bẹ́ẹ̀ àfà èpèrè ti dé bàbá aṣọ pàpé ti dé bàbá fìlà ìlàsàrò kó dé mo ṣe tán mo fẹ́ borí ọbẹ̀ nínú àwò òjò lámì rèé ọba àwọn ìjọ àfàyàfà ọ̀kí mi ti dé ọba àwọn èyí tó dùn àjànàkú tèmi kọjá ẹranko tí ń dùbúlẹ̀ sùn gbọ̀mùgbọ̀mù ni mí lójú àwọn abínú ẹni mo kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n mi ò ṣe é gùn lẹ́kàtọ̀. ìjọ pàtàkì wẹ́gùn bẹ́ẹ̀ ni àbọ̀rúbọ yìí kò gbọ́dọ̀ wá wá wó gbogbo bíkíbi tí wọ́n Deborah bá wà iṣẹ́ tó ń gbé fún wọn gbọ́dọ̀ ṣe é ni gbogbo bíkíbi tó bá wà mo fẹ́ kó kú mẹ́ kíá. fagbẹ́rọ́ ní sáwọ́ olóde èdú fagbà ńlá ní sáwọ́ olóde ìtasẹ̀ ọ̀kẹ́rẹ́ forí ìtàkùnṣètì lórúkọ tá à ń pa àwọn ìyá mi ọ̀sà màfíà lọ́jọ́ tó ń ṣàwọ́rọ́ létí. Deborah o gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ibi tó bá wà kó o má padà délé gbọ́dọ̀gbọ́
kàwàṣà ìmọ̀jú orí wọn gbọ́dọ̀gbọ̀ ìran ajá kan ò ní bá wọn jẹ́ kó wá sí ìran ọ̀wàwà kan ò ní bá wọn ṣeré lẹ́lẹ̀. afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́ tó fẹ́ mo ní kẹ́ ẹ fẹ́ wá bá mi ẹ̀yin àfọ̀gìrì ẹ̀ mo ní kẹ́ ẹ máa tọ̀ mí wá ẹ̀rí jẹ́ ní ṣe bá bẹ́ẹ̀ rí jẹ ẹ̀rí jẹ́ ní ṣe bá bẹ́ẹ̀ rí jìjẹ́jẹ́ ẹ̀rí jìjẹ́jẹ́ ní ṣe bá bá fún ọlásúndẹ ní ṣe bá bá àtẹ̀pẹ́ adébáfúnlógún ló bá pa kájálẹ̀ gbogbo yẹ kí wọ́n pa kése kése kése. Handsome Bobo. Hey, Bobo. Thank you, young lady. One more time. Really? Oh, you bullshit me! Thank you, baby. Come on. No, don't be so weird. Oh, yeah. Ìyàwó àná ni mo ṣe mú ṣe wá lẹ̀ díẹ̀díẹ̀ ni mo tún bí ìyàwó àná bí. Lóòótọ́ Olúwa ṣeun. Thank you so much. Lórí àràpá tó ń bọ̀ báwo ni wọ́n pè ní 20 million. Àràpá tó ń bọ̀ àjọ máa lọ ní. Lóòótọ́ a máa kọ́ ní pé níjọ́ làwọn máa lọ níjọ́ làwọn máa lọ. Ìfẹ́ ó borí òfin nísìnyí bá ṣùgbọ́n sí ìfẹ́ ní ṣáà ń ṣe kó ṣe nítorí pé ó ṣòfin ọkọ mi torí kí wá ní torí ìfẹ́ tí mo rí mo ṣe padà ń ṣe nǹkan tó ṣe lọ́nà fún kókó kíyàn fagídí ikú tó tẹ̀yìn mo rí báyìí finally mo ti borí o. ìlú náà pọ̀ ní ìsìnkú ìfẹ́ kò sí scale tó máa lè mú wájú ìfẹ́ mi àti wọ́n ti bẹ̀rẹ̀ látòlù ìgbà ẹ̀ tó sọ fún mi. níbo àyẹ̀wò ìjọba bíbí. Kí ló ṣẹlẹ̀? Ọkọ Ìlàgbà. Kí ló ṣẹlẹ̀? Ọkọ Ìlàgbà. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ọkọ Ìlàgbà. Ní ọkọ ẹ̀. Ẹni sùn Oríyọmí dà. Oríyọmí. Oríyọmí ọkọ mi. Ọkọ Ìlàgbà. Ọkọ ẹ̀ ni. Ẹni pé. Ta lọkọ mi? Who is your baby? Èmi lè máa ń bá sọ̀rọ̀ ẹ̀ tún pé bébì níwájú mi. Bébì kẹ̀. Báwo bébì ṣe jẹ́ Oríyọmí ọ̀rẹ́ yín dà? Ẹ bá mi sọ̀rọ̀ náà kí ló ń ṣẹlẹ̀ Oríyọmí dà? Ọkọ wèrè wo? Oríyọmí sílẹ̀ ló sọ pé òun nífẹ̀ẹ́. Èmi gbọ́ngàn lọ́pọ̀ ẹ̀. Oríyọmí ọkọ mi àfẹ́sọ́nà. Rárá, èmi lọ́pọ̀ ẹ̀. Oyelagba kí ló ń sọ ẹgbàá mi? Níbo ni mo wà yìí? Kí lélẹ̀? Kí lélẹ̀? Kí lélẹ̀? Kí lélẹ̀? Kí mo wá débi? Kí mo wá débi? Kí mo wá débi ẹgbà mi? Yé! Níjọ́ ni màrè. Ṣé ló lé mi àgọ́dé yọ mi? Níjọ́ mi rẹ̀ lẹ́yìn. Níjọ́ mi rẹ̀ ẹgbà mi. Ọkọ mi wo ló ń pariwo? Oyelagba bọ́ mo ṣe débi. Débi ta. Ní sùúrù, a ní onísùúrù, ní sùúrù ọ̀, mo fẹ́ bí ẹgbẹ́ ìsọ̀kọ̀ tó wẹ́ ẹni. Ìlàjọ ń gbé, àjọ ń sùn. Mo kú o, ajé ti di ọkọ̀ láyà. Ilé ọba rẹ̀ ti yá mi, o ti bá yé ní jù. Láyé kò wá lọ! Láyé kò wá lọ! Kò wá lọ! Láyé ó sùn ní. Láyé ìyàwó mi dà. Ayọ̀ ayé, ìyàwó mi jẹ́ mojú ẹ̀. Àṣọ́fún ẹ̀ sá, ní sẹ́kùn. Ó kọ́dà àwọn ọlọ́yin máa lọ. Àwọn ọlọ́ fún mi yàwó, ọ̀dọ̀ wọn máa lọ. Mi lọ sí lọ́dọ̀ bàbá wọn. Láyé go and open gate. Go and open gate. Go and open gate. Màá gbá yín lónìí.
ọwọ́ tèmi lọ́bẹ̀bẹ̀ ok lọ́bẹ̀bẹ̀ máa pẹ́ lónìí yìí òní ló máa kú lọ́bẹ̀bẹ̀ wọ́n ọ̀bùgẹ̀ wọ́n ọ̀bùgẹ̀. wọ́n ọ̀bùgẹ̀ wọ́n ọ̀bùgẹ̀. Obuget! 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 Obu! Ọlọ́mọdé ṣiṣẹ́ gbàlẹ́ ayé mi. Bí ọba gbàlẹ́ ló fi ṣẹ́ lọ. Nǹkan ní. Ẹ sòróró lórí iná. Ẹ̀yin náà gbọ́ bẹ̀ lé. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Màmá. Ó tajà fún ẹ ṣàbùkọ́. Ìṣẹ̀wá tó sì lè fún ara rẹ̀. Bébí ní òkú Àjẹsà tó ní òun ò lẹ̀kọ́ ọ̀yọ́ bí bá pàṣẹ àjọ fún mi. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Ṣé ẹja náà lẹ́yìn tí látàrọ̀ lẹ́yìn lójú kan ṣoṣo yẹn? Ó ga o. Ẹ fún wa lómi. Ẹ kó bá ara pé ọ̀tá gbà ẹ̀ rà á máa sọ. A máa sanwó ẹ̀ gbàgbé rẹ̀. Ó yẹ lọ gbowó lọ́wọ́ kó lọ ra bí ọ̀tá fún wọn. Àbí kó lọ ra wà ní ókè. Owó ọjà tó ń tà. Ṣé kò sí? Yóò ṣe dúró. Yóò jẹ ṣe yí. Yóò jẹ ṣe yí. Sọ lérò wípé ohun ọdún bá ń sọ ẹ̀ láti gbọ́ dáadáa. Ẹ mọ̀ wípé ìlera lọ́rọ̀. Ọ̀rọ̀ wà tí ọba yẹn ti ń ronú jù kò sí oògùn tó lè lò tó máa ṣiṣẹ́. So ẹ máa jẹun lásìkò, ẹ máa lògùn yín lásìkò. Tó ti yé pásítọ̀ ní ẹni tí wọ́n bá sì ń wàásù, ẹni tó bá ń wàásù gbọ́dọ̀ máa wàásù fún. Wọ́n ní pàrọwà burú fún yín o. Ẹ máa lògùn yín, ẹ máa jẹun lásìkò, ẹ sì máa sùn dáadáa. Dádì mi. Deborah. Dádì mi kí lẹ ṣe bí tẹ fi wọ́n mi nínú ìgbèkùn dádì mi. Dádì wọ́n òjíṣẹ́ Ọlọ́run ẹ̀dẹ̀ pẹ̀rẹ̀ ayé dádì. Deborah irú ọ̀rọ̀ wo ló ń sẹ́ ẹ̀? Kí ló dé wò ṣẹ̀ mí? Inú ìgbèkùn wo mo jù ẹ́ sí? Inú ìgbèkùn ni mo wà. Ẹ pẹ̀rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run. Ẹ ń wá àwọn ọmọ ọlọ́mọ. Ẹ gbẹ́dọ̀ fún ọmọ ọlọ́mọ. Èmi ọmọ ilé wà nínú ìgbèkùn. Ẹ̀dẹ̀ rí ẹ̀rẹ́ yá. Ẹ wá jásù pàṣẹ òrí ìdí ara ẹ̀ dádì mi. Ọ̀dà kí ni mo ṣe lọ́nà ẹ̀wò? Kí ni mo ṣe ní Oyelagba dádì mi? Ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ má gbọ̀ kí ni wọ́n ń ṣe ní Oyelagba? Ṣé bí wọ̀nyí náà ló mú Oyelagba wa tó sọ pé ọkọ tó tún fẹ́fẹ́ rè? Ó dẹ̀ ń sọ fún ẹ pé ṣé bí ọ̀rọ̀ ọkọ ẹ ló pé òní ara ìyá ẹ bẹ́ẹ̀ sọ àbúrò ẹ bẹ́ẹ̀ sọ. Deborah, are you alright? I'm fine o. I'm fine. Are you sure? Òjò ipò fine. Oyelagba tí o ti wà nílé ẹ̀. Listen! Oyelagba tí o ti wà nílé ẹ̀ close to 2 years. 2 years. O ti bàjẹ́ jẹ́ 2 years. Kí ló wọ̀? 2 years dádì mi 2 years dádì ẹ̀ wò mí rọ̀ dádì. Ìwọ ló sọ pé tó fẹ́ fẹ́ nìyẹn. Dádì ẹ̀ wò mí rẹ̀ mi sọ pé tí mo fẹ́ fẹ́ nìyẹn dádì mi. Ẹ yóò ṣe fàdúrà kù. Dádì mi. Oyelagba kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe wà tọmọ mi? Láti kò sí nǹkan kan o. Kí ló ṣe àṣì? A kò ń sọ̀rọ̀ ńlé ni o. Ó kàn bínú jáde ni. Wọ́n ní kò ní kò ṣe fún tó kọ̀ọ̀kan dédé bínú jáde o. Kí ló ṣe fún ọmọ mi ọmọkùnrin? Kò sí kankan. Ó sí. Bébí mi. Kí ló ṣẹlẹ̀? Dádì bébí ẹ̀ mi tó Oyelagba orí ọkọ mi máa di yìí. Ṣùgbọ́n bá ọ̀rẹ́ ọkọ ọmọ jẹ́ gbàwó ló wá di ọkọ ìyàwó. Mo kú o. Ọlọ́run kò yẹ kó jẹ́ mi ní gbogbo ilé ìbá máa ṣẹlẹ̀ sí ìwọ Ọlọ́run. Pẹ̀lú mo yẹn ń sìn ẹ́ tó Ọlọ́run. Níwọ̀ ọmọkùnrin. Pastor Falana. Caution please. Ìránṣẹ́ Ọlọ́run nìyí o. Ẹ má ti ara ẹnì kankan kọsẹ̀ lára Ọlọ́run. Kò jẹ́ mọ́ mi lára o.
Ṣèyí báwo ni àbí kìí ṣe Ṣèyí mò ń wò kí ló ṣẹlẹ̀ ẹdún náà pásọpọ̀ kò yé mi mọ́. Dádì tí ò bá yé ẹ̀yin ó yé mi sá. Oríyọmí ọ̀rẹ́ èyí sí o sórí ní ìtẹ̀lé ìtẹ̀lé ìlú sí mo ní ìkọ̀kọ̀ tó ń plan sọ fún mi lẹ́nu pé má sọ nílé àwa sọ sórí báwo la wọ́n ní ìlú fún ìpè yìí máa fún ìyàwó ẹ̀ lọ abáwa ṣe oúnjẹ máa fi ṣe fàájì ní ọ̀la. ọ̀rẹ́ pẹ̀lú mi ní kí n sọ fún yín. you have point. ṣe. sórí àwọn tó ń wo yẹn ó ń ṣe wẹ́tẹ̀ láì pé tìyàwó mi ni nǹkan kíkan tẹ́ bá fẹ́ jẹ lọ́la èmi ò máa fún ọ lówó wá kódà kó jẹ́ yán nẹ́ni ẹ̀ fẹ́ jẹ á ṣe fún yín ẹ̀ jẹ díà yóò dá bá fi sílẹ̀ ní wúrẹ́ ń gbé o. kódà fún nǹkan tó sọ yẹn inú mi ti dùn tí bàtà ní fún ìyàwó ẹ̀ ní owó fún oúnjẹ èmi á fún lówó pé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ìyàwó mi náà ṣáà ní má wọrí. sùwàlà ìyàwó mi ìyàwó ẹ ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n ó kò ní jẹ́ ti bàbá tọmọ kó má nà á là ó tọrọ ni in fact tí n bá ránṣẹ́ lọ sọ́jà mo máa wo aago fún un wọn tá a bá nílà ńlá ni yóò mọ̀ pé òpònú kò ń tẹ̀wé dù onínúure òun tàkàrà torí pé kò tẹ́ta náà tọ́bọ̀ làbí àtò nílò ó kò márùn jù àwọn lọ ni èmi o kọ́ tá a bá gbélé báyìí ní wúlẹ̀ ń gbé ìyá mi báyà ṣeré o kódà ẹbí kankan kì í sí mọ́mọ́ wọn ti fẹ́. kí la gbé kí lo jù gbogbo ìwé tó ń pa á sí ní tiẹ̀ ni pé o ò fi ìyàwó ẹ̀ bá ṣeré ìyàwó mi náà dáa ni. ṣé wọ́n rú ọ̀nà ìṣá. ẹ jẹ́ wọnú ọlá sẹ́yìn ò rí i pé wọ́n rú ọ̀nà yìí ṣé bá bẹ̀rẹ̀ yẹn lẹ pera yín. wọ́n rú ọ̀nà. a súré tètè báyìí ní wojú ọjọ́ a rìnrìn gbẹ̀rẹ̀ ní wojú ọ̀jẹ́ bókìtì ọ̀gọ́bájì orí ara ẹ̀ ní ìdílé ẹbọ ní pẹlẹbọ àṣàṣì apalásàṣì ìwọ tó rú ọ̀nà yìí kẹbọ rẹ pa o. bẹ́ẹ̀ni iná ògbóná tẹwétẹwé bẹ́ẹ̀ni yèsèrò tẹgbòtẹgbò adarí ògbóná tó ń tẹgbò ìmọ̀tú ìmọ̀jọ ìmẹ́nìkan ìjọjọ́ alẹ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn èyí tó bá wọ́n lọ́wọ́ nínú ọ̀nà tọ̀ọ̀rọ̀ yìí ó yá. àṣẹ awo àṣẹ yẹ àṣẹ ìmúlẹ̀. bí agbẹ́ bá ké nígbó agbó agbóhùn agbé nígbó bálùkò bá ké lọ́dọ̀ àlùkò àgbóhùn àlùkò lọ́dọ̀ odídẹrẹ́ bá ké níjó odídẹrẹ́ agbóhùn ara wọn ẹnu gángan ni gángan fi ń pe ni ẹnu ewìrì lẹ́wìrì fi ń pe náà ẹnu abo àlámù ló fi ń papò ẹ̀ ọ̀rọ̀ tó bá dún babaláwo ní dúfá èyí tó bá dún oníṣègùn adọ̀sọ́yìn ọ̀rọ̀ tó bá dẹ̀yìn àjẹ́ ní dojú òdì ẹ̀. ẹ̀yin lẹ́ ń korí akọni tẹ́ fi dà lálẹ́ kí lẹ bá wá. àwa ni àwa ayá ni mo rà ní. bẹ́ẹ̀ ni àwa ni gọ̀rọ̀gọ̀rọ̀ ní mòru àwa ló gbọ́ pọ́pọ́ sí ikú làbíjà. bẹ́ẹ̀ ni. ọ̀dà èmi wá lẹ fẹ́ o. abẹ́yìn ti gbàgbé pé bí ìjà mẹ́jọ bá lọ sóde ìjà. kò gbọ́dọ̀ yálé ìjà lọ tèmi ọjọ́ tó bá dánwò yóò kábàámọ̀ kú. ẹ mú ẹ kì í ẹran bí ìtò rẹ̀ wá ní. ẹ tún mọ́lẹ̀ kí n fi dé kì í ṣe ẹran bí erin àwa ìyá. ìwọ awẹ́mẹwẹ́ ìwọ ń rán ọ̀nà dé àwa ṣé wọ́n ti gbàgbé pé márùn lóògùn ẹrù. ìyẹn ni kó lè dùn yín ẹ̀yin ti gbàgbé nì pé ẹni tó sun sójú ọ̀nà àti lọ á bá eṣinṣin pàdé lójú ọ̀nà àti bọ̀ ni. awẹ́mẹwẹ́ kí n ti ẹ gọgọgọ lórí ọ̀rọ̀ yìí tó wá fẹ́ joyè ṣinṣin tó kú sórí ọtí àbí wo mọ̀ yìí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lòbí kú lé ni kí n ti ẹ gan-an. ṣé wọ́n mọ tí ìyá Oríyọmí ṣe fún wa ni láwa tó ń wò yìí ògo ológo làwa máa fi ṣara rin dín ìyá Oríyọmí ló sì máa bá wa gbà wá ó wá dórí tiẹ̀ ó wá takú kò dùn wá o toró ti fara rẹ̀ di.
ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Oríyọmí tẹ́ wá sọ yìí ẹ jèbúra wo olùgbẹ́bẹ̀ ni. bẹ́ẹ̀ ni mo táǹsì táǹsì bùrọ̀. ẹ tiẹ̀ máa gbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tó wí a ti gbọ́ ẹ jẹ́ àgbà ṣùgbọ́n ó gbé ètùtù àwọn àgbà ó gbé ẹbọ kàkà tí kagúláyà tó o bá wá ṣèyún ìyàwó Awóyẹmí yóò finú ṣoyún yóò fẹ́ ìbọn ọmọ pọ̀n ṣùgbọ́n o láàrin ọjọ́ mẹ́ta tó bá fi gbé tutù ọ̀hún ìkọ́kọ́ ní òun ò gbọ́dọ̀ fojú kan dá o gbọ́ àbò dáhùn. ọ̀dà kò gbọ́ ohun tẹ́ ẹ sọ torí tí làwọn kò fi gbéyàwó ọ̀rọ̀. Oríyọmí ọmọ àbọ̀jà wo bí ọlọ́gbọ́n bá rán bí ọgbọ́n lọ́wọ́ máa pẹ́gbẹ́ bọ́gbọ́n tó ṣe bọ́mọ̀ ọ̀rọ̀ bá ń bẹ lórí ìkólé èrò àti sọ̀rọ̀ lè má rọrùn ọ̀rọ̀ ara ẹ̀ ló fẹ́ sọ fún ọ torí pé ìyá ẹ̀ ti ń bẹ láyé àjọṣepọ̀ tó dánmọ́rán ń bẹ láàrin ìwà àti ìyá rẹ̀ ọgbọ́n bá a bá ní ká máa dọ́gbọ́n lójú ẹni tó lè rọ́gbọ́n dá bá a bá ní ká máa médè sán pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹni tó máa wẹnu ṣe òtó nǹkan kan èèyàn tó gbọ́ fẹ́ inú wọ́pọ̀. Bọ́lá excuse wa. ló dáa fún ọ má bínú ọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ìyá rẹ kó tó kú ó fi ọ̀rọ̀ ara rẹ̀ ọ̀rọ̀ ara tí ó gbé lé mi lọ́wọ́ pé gbogbo ibikíbi tó bá ti ń dé kí n máa mójútó ọ pé ìrà kan gbọ́dọ̀ rà ọ́ gbogbo ìṣòro kí ìṣòro kan yóò kó lè ní àfi kí n máa gbà ọ́ àmọ́ ọ̀rẹ́ ní bá ní ìpele ọ̀rọ̀ ara alẹ́ ní bá ní na ó gbọ́ ọ̀rẹ́ tí ń bá ní ṣe lọ́jọ́ ọ̀pọ̀njú ló yẹ ká pè ní múlẹ̀ èyí tó bá gbani lọ́jọ́ ìṣòro ló yẹ ká pè lọ́rẹ́ gidi ṣọ́ra fún ọ̀rẹ́ ṣọ́ra fún ọ̀rẹ́ kò sì ṣọ́ra fún àtẹnujẹ. fi bẹ́ẹ̀ kọ́ rẹ̀ náà kódà nínú àwọn ọ̀rẹ́ wa oyè la gba ní kó ní tight friend ní tàbí máa ń ṣe àgùdẹ lè rò wọ́n tí ò dá sí mi because I trust him. bẹ́ẹ̀ni. ìwọ ò mọ̀ pé olóòótọ́ tí ń bẹ láyé wọn ò pógún ṣìkàṣìkà ibẹ̀ mọ́ níwọ̀n ẹgbẹ̀fà ọjọ́ ẹ̀san ò lọ títí kìí jẹ́ kọ̀rọ̀ gbogbo dùn ní adífá fún ọ̀rọ̀ gbogbo tí ń da kákò bẹ́ẹ̀ ni òdúfá ohun tó ń bá dùn ẹ́ kó máa rò fórí ara ẹni kí ló dé tó fi inú tọ̀ rẹ̀ àmọ́ ohun tí mi rí lèmi sọ fún ọ torí pé igi tágbàlagbà mi bá garun wò bọ́mọdé tí ẹ bá ti rí olè rí ọgbọ́ ṣọ́ra fún ọ̀rẹ́ má fi inú tọ̀ rẹ̀ mọ́ tí mo ní kí n sọ fún ọ yóò dà fún ọ apá yóò ní ká ọ torí pé apá wọn ni wọn kì í kájà apá àtẹlẹsẹ̀ ní kánà apá ọ̀tá ò ní ká ọ ló máa rí ṣe òun dúpẹ́ o. ìyá rẹ ti ṣe dùgbà òun lọ. ẹ ṣe yàn bẹ́ẹ̀ má bínú ẹ máa fẹ́ lè mú nǹkan ló dà fún ọ kó fún mi lówó ọ̀dọ̀ owó ò ní dá ọ ọ̀wọ́n ní ọmọ ṣẹ́gi lájẹ́ gbogbo ní ọmọ nàkó la ṣọ̀rọ̀ rẹ. kílẹ̀kílẹ̀. Dádì máa jẹ́wọ́. pé kí ni. ojú tí mò ń wò yìí ẹ̀yin kọ́ lẹ̀ ń ewúrẹ́ ní ìsàlẹ̀ ọjà. ara ẹ̀yin kọ́ kò ọ̀rẹ́ mi kọ́ lójú mi kódà ọ̀rẹ́ mi ò yẹ ká jẹ wà ní ọ̀la ṣùgbọ́n ẹni tó ń gbé mi lágbára sọ jẹ́ ọjọ́ kò balẹ̀ ìlú ní pé ó jálẹ̀ yìí gbọ́dọ̀ rí i nígbà níbi kí n tó dọ̀la bàbá kó tó ṣẹlẹ̀ ní òkú olùdíje tó wá lálẹ́. lọ́tọ̀ èjì ń dì ọ́ ni ṣé tó bá dì ọ́ jẹ́ kó ọmọ díjú ni èṣù ní ṣolókì ní yín tí ń dùbò ẹkùn orí ikú ni yóò jẹ́ fájá yín tí bá ń bá kòkò tèmi nínú agbára bẹ́ẹ̀ ni mo wí fún yín ọrùn ẹ̀ wá ní àná òfò lẹ́ṣẹ̀ tí yóò ta ẹ̀ kàkó abẹ́ ẹja wèrè ẹ mú ẹ kí ẹranko bí ó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ́ báwo wá ló ṣe bí. ọgbà ara mi ló bá wá sọ́dọ̀ ọ̀rẹ́ mi. ọ̀rọ̀ ara ẹ ló bá wá. bẹ́ẹ̀ ni bàbá. kẹ̀yìn sí bí náà kẹ̀yìn sí. tí kẹ̀yìn.
ó ti ẹ̀dá ẹ̀yìn ẹ̀ gbàgbá tó ti àjọ òwe ló ń là lára ẹ̀. ó dà nílùú táwa yìí èmi náà àti lórúkọ díẹ̀ mi ń ṣèyàn kẹjákẹjájà ìwà lórúkọ ẹ̀. Oyelagba ní àbá Oyelagba ní. sọ̀rọ̀ fún mi kí n bù lára ọ̀fun lòótọ́ wà àkọ́ lómi rọ́ àgbọ̀ ọmọbìnrin tó wà ní ìwò ọmọbìnrin ó rẹ̀ mí jẹ lẹ́nu ìjẹ́ kọ́kọ́ ó tó rẹ̀ mí dànù lẹ́yìn tó jẹ tó ń kó tó lò nílòkulò bí omi odò bẹ́ẹ̀ ni ó kò sí pé kálẹ̀ fẹ́ra lóko olówó tó wọ́n nílò tí ìbàjẹ́ fọmọbìnrin yìí wọ́n á fi mí ṣẹlẹ̀ yà níbi àbá ẹ má jẹ ẹsẹ̀ sí. ọ̀rọ̀ pariwo mo dariwo tó gbà ilẹ̀ ti ṣú àwọn èèyàn ti sùn. ẹ ràn mí lọ́wọ́ ọmọ inú gbọ́dọ̀ fẹ́ tó ní mo ti náwó ní lórí mo ṣe mo náwó fún un kódà àwọn òbí ẹ̀ mo tún fún wọn lówó tó pọ̀. àbá ẹni pé ìyá ńlá ló jẹ mí lọ́dọ̀ ọmọbìnrin yìí. omi ojú rẹ ò gbọdọ̀ kàn lẹ́ẹ̀bí o bó bá kán lẹ́ẹ̀bí yóò dòdò yóò dò òun lọ́sìkò sí o èrò ojú ayé àbẹ̀rẹ̀ ọmọkùnrin tó gbọdọ̀ tó lórí báyìí ó bọ́ ọmọ obìnrin yóò tán ó wá gbìnà ìjàmbá ìwé ní kò mọ̀ sí mọ́ ó fẹ́ bá aráàlú òyìnbó lọ bí wọ́n ṣe máa ń rá sájò nìyẹn ṣúyọ̀ ó bí ló fẹ́ ká ṣe lọ nípa mo fẹ́ fẹ́ ní gbogbo ọ̀nà mo fẹ́ fẹ́. ilé tíṣù wọlé ìlú wa lórí òun parí fẹ́ kájà ó bí ẹ̀wọ̀ ká igi ìtúlẹ̀ fún ẹ má tu ọ̀nà tí orí bọ̀ tí ń wò mí ànínájà ni àìpé ọmọ ajé ní bàbá o èmi ọ̀gbọ́n arúgbó alárúgbó lọ́nù ìgbẹ́ lọ rèé ṣògùn láyà nítorí ọjọ́ ogun bá lè ẹ̀wọ̀ ẹni kálárúgbó parúgbó rẹ̀ mọ́ o lọ́nà ni wọ́n àmọ́ kò ń ṣe báyìí báyìí wọ́n padà àdé lọ́jà wí báyìí ewé ti sùn bá fẹ́ kí ṣe tá a fẹ́ ṣe fún ọ tó jẹ́ dáadáa kó jẹ́ bí wọ́n tó gbàgbé ẹ̀jù wọ́n padà. ó lè wá níbi aago márùn-ún ìdájà. ó lè jẹ́ kó jẹ́ bí aago mẹ́rin kó lè tètè yá ó lò sí wà á jẹ́ olóró. wọ́n á ṣí ajálẹ̀ fún ẹni tó bá yẹ jíde ní báyìí ní nǹkan bí aago márùn-ún tó bá ti tó bí aago mọ́kànlá ságo méjìlá ṣé o wá rí àpò adìẹ yìí tí o bá ti délé kó o pa tó wà tí ìyàwó rẹ ẹjọ jẹ gbà lọ ni. láti kété tí wà tí ẹ bá ti jọ jẹ tán bẹ́ẹ̀ ti bára yín lájọṣepọ̀ kò sí ọkùnrin kọkùnrin tí ó tún láǹfààní àti kórè ìyàwó rẹ bó bá ṣe ń ṣe lákòókò báyìí kì ní ẹ ó máa wá lẹ́sẹ̀ o tún gbìyànjú ẹ̀wò lẹ́lẹ́kejì yóò máa wọ́ lẹ́sẹ̀ títí tí ó fi lórí ẹlẹ́kejì àbí nígbà tí èèyàn bá tiraka títí pé mo fẹ́ wọlé tí ò rí wọlé tó ń lọ tó ń bọ̀ tó ń yí lójú kan yóò rẹ̀ kò ní lè ṣe mọ́ títí ẹlẹ́ǹkeje kò lè ṣe àwọn gbogbo wa gbìyànjú ẹ̀wò lẹ́lẹ́ǹkẹjọ ṣòṣe ni o. bàbá àmọ́jọ kò ní bẹ́ẹ̀ o ìjọ torí ọlọ́run àwọn ọkùnrin tó wà assassin wọ́n yá wèrè gan wọ́n lè ṣe é kó jẹ́ gbà mẹ́ẹ̀ẹ́dógún torí pé àwọn ọkùnrin tó wà assassin mẹ́jọ méje ó kéré ẹjọ́ gbà mẹ́ẹ̀ẹ́dógún ni bá mi ṣe ẹjọ́. òní Oyelagba tí wọ́n bá ti ṣe lórí méje yóò tilẹ̀ mọ́ gbogbo nǹkan tá a ṣe yìí náà kó má dàbí pé wọ́n ṣe lórí méje náà ni tí wọ́n bá ti ń gbìyànjú ẹ̀ bá kò ní lè wọlé orí méje òtítọ́ sàbólógún ṣe ni ó sàbólógún ṣe ni ó sàbólógún ṣe ni ó ayé dákẹ́ ayé lọ́kọ́ ni kése lékèlékè wọn kì í ṣe yálẹ̀ olùmọ̀nà wọn kì í ṣe yẹ òkùnkùn àgbọ̀dì gbére ní ìṣàwọ̀ ìwéré dàgbò jí kùtùkùtù fagbárí ẹkùn mi ní gbàgbó oko níṣojú ògiri ṣàkọ́ ni wọ́n ṣe ń jẹ́ṣu àwọn ọdún ẹnì kò ní pé bá lè lé kó wá jẹ mí. kú o gbàyé mi jẹ́. Oyelagba bí kí náà porúkọ ẹ ṣe tó tó yìí. Oyelagba ó ti mú wa ṣe Ọlọ́run. ẹ má bínú ìyẹn nìkan kọ́ nígbà tó wà lórí àárẹ̀ níjọ́sí. Oyelagba
Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ láàrin òun ṣe ń tà lè máa sọ ní ọ́fíìsì lọ nítorí ògiri létí. Bẹ́ẹ̀ni, jẹ́ bẹ́ẹ̀. Gbogbo aṣọ kọ́ la sì sá lọ. Ìyàwó ẹ̀ tó ló ń ṣe ṣìlú káàkiri. Ó ń ṣe. Àsìkò ti tó tọwọ́ máa tẹ̀. Tó máa dẹ́kun gbogbo wa nítorí mi mọ̀ tó wá kiri. Ọmọkùnrin rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Tó bá bọ́ra lẹ́tọ̀ọ́. Ìbọ̀rálẹ̀ ọmọkùnrin. Ó yà mí lẹ́nu o. Ó tán síbẹ̀. Bẹ́ẹ̀ni àbá. Kò sì ń tẹ́ lọ́rùn. Wọ́n kún tẹ́ lọ́rùn. Ó dára ohun tí ó máa ń mú ọmọbìnrin láti máa lọ ṣe ṣìnà káàkiri. Òun ni bí tọ́kọ̀ bá kí ń ṣe yàtọ̀ nílò dáadáa. Tó máa ń tẹ̀. Àbá ṣẹ́dẹ̀ ń tẹ̀lé. Ládùúgbò mi, ẹ̀wọ̀n kẹ́tọ́ ń pè mí ni. Wọ́n á ní bẹ́fùkù. Bẹ́fùkù báyìí ní màá ń dùn ní abájá wọn máa dé báyìí. Àmì tí wọ́n ń pè mí ọmọ olódò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀kú. Ìwọ ló kọ́ báyà wọ̀. Ṣèwọ́ náà jẹ́ káàkiri náà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀kú ládùúgbò. Àǹfààní ìgbẹ́kọ̀ mú yà kọjá wá ní àwọn ọkùnrin lórí bẹ́ẹ̀ni. Tá a bá fẹ́ lọ gbọ́dọ̀ bá wà fẹ́. Bẹ́ẹ̀ni bàbá. Sọ̀rọ̀ nígbà tí wà ní. Máa gùn rèé o. Máa gùn burúkú lélẹ̀ yìí mi lọ́wọ́ mi. Ọ̀rùn mọ̀lẹ́, ọ̀rùn ìjà, ọ̀ wà ní dájú pé kò dá kọjá. Láàárín ọjọ́ méje tó ti dákun ní ìkọjá. Dandan wọn gbọ́dọ̀ bá alájọṣepọ̀. Rẹpẹtẹ. Oníṣìnà ayé àti ọ̀run ìyàwó mi. Wọ́n pọ̀ tán. Wọ́n pọ̀. Àti ṣàwọn òkú kìlọ̀kìlọ̀ bẹ̀ lójú o. Tí wọn bá bá alájọṣepọ̀ láàárín ọjọ́ méje tó ti kíní ti wà lára ẹ̀. Nǹkan ṣe ò yóò kú. Bàbá tó lẹ́rùn. Ó lẹ́rùn kọ̀ jẹ́ pé àti rẹ́rù ẹ̀ owó wọn ni. Ṣùgbọ́n ẹ̀rọ ṣá wà. Ṣùgbọ́n mo kàn mọ̀ wípé kó tó ti jọ méje. Àwọn tí ó ti kú lórí ìyàwó mi, wọ́n jọ ọgọ́rùn-ún àtọgọ́rùn-ún lọ. Tó bá ti bá alájọṣepọ̀, ẹnikẹ́ni tó bá ti bá alájọṣepọ̀, òkú lẹ́lẹ́jà àtà, ayé kúkọ nítorí àtẹ. Ó tẹ̀ dá bẹ́ẹ̀, ó dá bẹ́ẹ̀. Ojoojúmọ́ ni mò ń jẹun ní gbóòsó. Ojoojúmọ́ ni mò ń jẹun ní gbóòsó. Àárọ̀ kùtùkùtù wàyí. Àárọ̀ kùtùkùtù wàyí. Èmi àti àwọn ìyá mi ọ̀sà ni mo fi à. Èmi àti ìyá mi ọ̀sà lórí àfíà. Làjọ jẹun pọ̀. Àjọ jẹun pọ̀. N ò gbọdọ̀ wá pakórógbódó okùn. Mi ò gbọdọ̀ wá pakórógbódó okùn. Kí má rẹ̀ ni tí ó tọrùn bọ̀. Kí má rẹ̀ ni tí ó tọrùn bọ̀. Gbogbo ẹnikẹ́ni. Ẹnikẹ́ni. Èèyàn kéèyàn. Ọkùnrin kọ́kùnrin. Tó bá ti lè bà léyàwó mi. Tó bá ti lè bà léyàwó mi. Lẹ́yìn èmi. Wọ́n máa ṣubú ni. Orí bẹ́ẹ̀. Ó ṣe bẹ́ẹ̀. Àwùjáre kan ò ní bí tiẹ̀ kó má ṣe. Àwùjáre kan ò ní bí tiẹ̀. Baby! Yes, sir. Ó máa ti ń pẹ́ táyìn tí ń lọ. Wow! See my wife. Feel it, ọkọ mi. Máyẹ̀ kẹ́ni lọ́dún ní ojú ẹ̀. Ọjọ́ tí mo fẹ́ ọjọ́ ńlá lọ́jọ́ yẹn. Really? Mo pín tají mo lè fẹ́ káàkiri. Ọlọ́pọ̀ ni pé ibi láyọ̀ mi wà. I love you so much. Ṣùgbọ́n oúnjẹ mi pọ̀. Tó ṣe ń jẹ fún mi. Oúnjẹ wà kitchen jù mi fẹ́ ṣeré. Èmi gbọ́ mi bẹ́ẹ̀ ìfẹ́ tí mo ní sẹ́ ó pọ̀ jù. Ìwọ gbọ́wọ́. Díẹ̀ tètè máa lọ kí n tó pẹ́. Orí ẹ̀ apàdé kó jìjì lórí ẹ̀. Onírànù. Ọkùnrin kan borí ẹ̀ tẹ́lẹ̀ ní máa kú ni. Èmi àti ẹ̀ ní tilẹ̀ mọ́ kòtò náà. Dájọ́ ọmọkùnrin ti pa mí o. Ṣé woman be ni wọ́n ṣá? Mi ni kò tó. My beast ò kì í ṣe woman be. Ẹ má bínú sá. Lẹ́sẹ̀ mi. Paríparí ẹ̀ ni pé nígbà tí mo sọ pé ká di Muslim ń jọ sí, tí mo sọ pé ànábì jọ sí mi lójú oorun, irọ́ ni mò ń pa. Ohun tó fà ni wípé mo rí pé àwọn èèyàn ń wo ìyàwó mi lẹ́wà tó pọ̀. Àwọn ọkùnrin dẹ̀ máa wò ń ta.
wọ́n máa wù wọ́n láti fẹ́ mi ń dẹ̀fẹ́ kó rí bẹ́ẹ̀ tó dé mo nífẹ̀ẹ́ púpọ̀ mo sọ pé ànábì yọ sí wa lójú oorun irọ́ ni mò ń pa o mi ń fẹ́ kán fẹ́ ìyàwó mi ni o ẹ jọ nǹkan tó fà á nìyẹn ẹ dákun ẹ dáríjì mi. Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe fún tó fi jẹ́ kí eléyìí tọ́ sí mi mo ṣe ń sìn ẹ́ tó wọ Ọlọ́run. Pásítọ̀ Fálànà ṣé mo pé gbogbo ẹ̀ṣẹ̀ ló ní ìdáríjì ṣùgbọ́n ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mọ́ ẹ má jẹ́ kí ọkùnrin yìí kó jẹ́ kí ẹ ti ara òun ṣe Ọlọ́run nínú ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 14 ẹ mọ nǹkan tó sọ ń bẹ̀ dáadáa o Bíbélì sọ wípé ṣùgbọ́n mo wí fún yín gbogbo ọ̀rọ̀ wéèrè tí ẹ̀yin ń sọ wọn ò fi jíyìn ní ọjọ́ ìdájọ́ ṣe fẹ́ kéde ìsọ yín di wèrè pẹ̀lú nǹkan tá a rí ó tẹ̀síwájú ó ní nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a ó fi dá ọ láre nípa ọ̀rọ̀ rẹ ni a ó sì fi dá ọ lẹ́bi èmi kọ́ ni mo kọ́ so a caution behave like a servant of God ìwọ ó bẹ ẹlẹ́dàá ẹ̀ èmi ò ní dá ẹ lẹ́bi o báyìí wà sẹ́yìn lọ. àwọn ṣe yí ọmọ kókó láti ẹ̀gbọ́n yọ. mo ṣe ìgbà pé ayé wà ní àwọn àgbàlagbà dẹ̀ máa ń purọ́ kọ́ ẹ má bínú sáà kó tó ṣe bí owó rẹ̀ wọ́n ní ìrìn tí wèrè bá rìn tó fìwé sọ pé mo ti sọnù téèyàn gidi bá rí dádì wọn ò ní rí mọ́ ṣùgbọ́n Ọlọ́run ọba tó wà kéré nínú odò òun ló wá mi rí ẹ wò ẹ dáríjì mi. mo forí jì ẹ́. Dádì ẹ jọ̀ọ́ mo sì nífẹ̀ẹ́ ìyàwó mi ẹ jẹ́ kí n máa mú ìyàwó mi lọlé. ṣé wàá kú ẹja ọjọ́ wẹ̀rẹ̀ rí ṣé kò sọ ọmọkùnrin pásọpọ̀ ẹ kìlọ̀ fún ọmọkùnrin má jẹ́ kí n lóko èèyàn lọ́rùn bí mo ṣe ń wọ ẹ̀ ó yá máa lọ bí mo ṣe ń wọ ẹ̀ kó máa lọ máa tara ẹ̀ṣẹ̀ Ọlọ́run tó bá tún padà wá bí ìtì máa ṣe fún ẹ̀ ní dá níwọ̀ kẹ́mi fún ẹ ìyàwó ẹ. láti bẹ̀jẹ̀ kó wá kó rígì o. rígì orí burúkú wo ló fi ṣe wá tẹ́lẹ̀. ìgbàwo ló fún mi ní rígì tó náà ló fún mi ní rígì ìgbàwo ló fún mi ní rígì. ó máa jìyà ẹ. rígì ló fún mi ní rígì ẹjẹ kó wá kókó ti jà. ẹjẹ kó wá kókó. Deborah. bọ̀dá ṣe yí. I love you more than you do, baby mi, ìfẹ́ mi. Kí ni mo yàn látòde ọ̀run wá sáyé? Kí ni mo yàn látòde ọ̀run wá sáyé? Ìfẹ́ ni mo yàn, mo rí mo yọ̀, mo dúpẹ́. Ilẹ̀kùn tí mo tì kẹ́nikẹ́ni má ṣe sí o. Ìfẹ́ ló wà níbẹ̀ ẹ máa gbọ́. Ọpọlọ níta bá débi irú ká fọ́ mi ò nílé fohùn kankan. Ẹnikẹ́ni tó bá lọ ṣílẹ̀kùn ìfẹ́ mi ó ṣeé ṣe kójú onítọ̀hún kó fọ́. Tèmi yé mi tágbẹ̀ fi ń gbìṣù sínú ọkà bàbà torí ọjọ́ ìkórè ni. Mo rìnrìn àjò ọjọ́ kan àfi bí oṣù pa mẹ́ta. Kò lè yé yín ẹ má bá ń dùn tèmi ní. Ìrírí nífẹ̀ o. Egungun tó sáré wọnú ọjà lọ́rọ̀ yìí o. Tó na àna ẹ̀ lọ́rẹ́. Ìyá oníkódélé àná lọ́jọ́ kejì kan máa bomi fún kódà á tún jẹun. Ẹ máa bá wa bọ̀ ojú yìí ò ní fọ́ láíláí. Oyelagba, Oyelagba, Oyelagba ṣe jẹ́jẹ́ ìfẹ́ ní ká pè yí o.